Gẹ́gẹ́ bí ìṣe wa ní ọdọọdún nígbà gbogbo tí ọdún Ṣàngó bá bẹ̀rẹ̀ tó bá ti di ọjọ́ Ajé ọjọ́ Ògún là bẹ̀rẹ̀ ọdún Ṣàngó World Festival èyí Ṣàngó àgbáyé tí à ń bọ̀ lọ́yọ̀ ní àti ayé bàbá wa Ọláyíwọlá Àtàndá. Bí a ṣe ṣe lẹ́sìn ọ̀nà ni a tún wá bẹ̀rẹ̀ lọ́dún yìí nígbà tí a bẹ̀rẹ̀ ní ọjọ́ Ògún ní Ìjàrún ètò tó yẹ ní sísẹ̀ntẹ̀lé abẹ̀rẹ̀ rẹ̀ tó yẹ lálẹ́ àlọ́sí ní kòtò ní ààyè mọ́gbà kòso níbi tí wọ́n ti dé Aláàfin ládé ká tó wọ́n pè ní Aláàfin. Ìgbà tó di ọjọ́ kejì ìgbésẹ̀ tó yẹ ká ṣe a lọ ṣe gẹ́gẹ́ bí fún ìlú. Ìgbà tó di ọjọ́ kẹta ìgbésẹ̀ tó yẹ ká ṣe a lọ ṣe gẹ́gẹ́ bí àná ní àádáàsà fún ọdún wípé kí ni a fi ṣe ọdún yìí títí di òye àmọ́dún tí ó fi rọ gbogbo ìlú gbogbo ayé tí ó fi rọ̀ wá lọ́rùn. Òun náà ni a wá bẹ̀rẹ̀ wípé ká kọ́kọ́ bọ Ajé gẹ́gẹ́ bí Akesan ṣe jẹ́ baálé ọjà ní ilẹ̀ Yorùbá tí Akesan náà la mú wá yìí o. Ohun tí àwọn bàbá wa níjọ́ tí wọ́n papọ̀ tí wọ́n fi sọ Akesan tàbí tí wọ́n fi tẹ Akesan ní ìgbàgbọ́ pé ìdí igi Ajé tá a wà yìí ò ní wọ́n tó gbogbo ẹ̀jọ́ kò sí táwọn ò sì mọ ìdí rẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ di Ajé wípé ọdọọdún tá a bá ti mú ohun tí a fi béèrè Ajé wá gbogbo ẹni tó bá ti kópa ń bẹ̀ ohun gbogbo ó dìrọ̀rùn fún. Ìyálọ́jà wọ́n máa ta wọ́n máa jèrè àwọn babalọ́jà wọ́n máa ta wọ́n máa jèrè. Gbogbo ẹni tó wá ń gbé ní ìlú Ọ̀yọ́ wọn ò ní ṣe àṣesọ́ọ̀tì mọ́. Gbogbo ọ̀nà tí kó wá bá wá ń tọ̀ ní ẹ̀sìn Mùsùlùmí ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì ní ẹ̀sìn àbáláyé ní wọn ò ní fi ebú gbogbo wa nínú ìlú wọn ò ní ká wówó míì sínú ìlú ó fi wá kárí gbogbo agbègbè Ọ̀yọ́ bá a ṣe ṣe gbogbo ilẹ̀ Yorùbá bá a ṣe ṣe gbogbo àgbáyé tí wọ́n ń bá wa fi ọkàn bá ọdún Ṣàngó lọ ẹnìkọ̀ọ̀kan wọn ò ní wá owó tí o gbogbo ẹni tó jẹ́ pé owó ni òjú wọn wá bá wa kópa níbi ètò yìí lọ́dún yìí ń mọlẹ̀ igba mọlẹ̀ wọ́n bù sí wọn ní ọwọ́ lẹ́yìn tí ń bọ̀ gbogbo wọn náà rówó ná òwò mú wa o yóò tẹ ẹ̀yọ́ sẹ́bẹ̀ o obìnrin kan o ẹ bá ní sọ ẹ̀sọ́ tí. Dábọ̀ Ajé òjúbíjọ́ ọlágbòdì bí Ajé ẹ̀rú sọmọ ojoojúmọ́ ayé wa Ajé eré fọ wá ya ẹ̀rì kọ̀ọ̀kan wa nílùú Ọ̀yọ́ báyìí fọ wọ́n bá ṣe ọ̀rọ̀ wa kò tó dá ní ọdún ní májà ní ọdún rò báńkì kan kò nílẹ̀ báńkì kan. Jẹ́ ẹ̀rẹ́ tọdún yìí làwọn mú wá ìyá tí òkú sọ kò jẹ́ àdínà kò jẹ́ àdínà kò jẹ́ àdínà tó òní òró gbọdọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀rọ wọ̀rọ̀ tó tẹ̀lé ẹ̀dá fún ògbà igi gogoro tí sájẹ́ ìrẹ́kì ìrókò só káàkùn má jẹ́ àṣà yìí èdè báyìí nípa kólógbó ní ojú ló lè ṣe iṣẹ́ àtàbí wẹ̀lẹ̀ mọ́ òlé fún àdámọ́ tó ní jẹ́ ìyá ní olè ríre máa wọ́n ní obé kú yẹ̀ ṣe péje gbogbo sàbí ẹ̀ṣẹ́ mẹ́fà má bò ní jẹ́ o ire pọ̀ ire kù ìyá jẹ́jẹ́ ẹlẹ́ ò lè ríre wọlé dé ire gbogbo tá ẹlẹ́ ò lè ríre wọlé dé ire kù tó wà lọ́ba ìsáyé ọ̀pá àṣẹ tó lọ àlàáfíà ṣẹ́táyé ọlọ́run tó sì fi àbíyá. Ní ìkápọ̀ kan bá lè òkè lébẹ̀ kó òbí lébẹ̀ àwọn ìlú agbègbè ọmọ ayé àti ṣètò àwòlé àwọn òde kó bí lọ. Ó dé
Atare ni o. Bá ìlú Ọ̀yọ́ kọ bá wa ṣe oko járójú káráyè báyìí. Ọba tuntun ọba lálùbáríkà ní kó wá pèsè fún wa ní. Ìpa atare ní Bàṣírí atare, ajé wá Bàṣírí gbogbo wa o. Wọ́n járó olóró, ọmọ ṣe ṣe gbogbo wa. Dábọ̀ oúnjẹ tọdún yìí táwọn mú wá fún ọ ní o. Èkùkù lékùlékù adábúkéré wá kì í sọ bí ní ìṣàbù tó wọ́n ní oṣù ìjọba ń dùn gbọ́. Ìdí ajé ẹkórèrè wá ò sí akọ pẹ̀lú ẹkórèrè wá òkú ajé òkú tó sọ̀kọ̀ wá máa ṣe ajé wá. Ìyá ní ọlọ́wọ́ mẹ́jà ní ọlọ́run. Ẹni tó ní ọlọ́run ló ń gbé mẹ́jà jẹ. Yáyọ́ máa kẹwàá o, kíkẹ́ là kẹ́yìn, ajé yáyọ́ kẹwàá tó lójọ́ máa wà lọ́nà àlàáfíà kọ̀ọ̀kan bá rí lọ́nà. Ẹ̀rẹ̀dẹ̀ lájẹ́ ń jẹ́ ajé fara tẹ̀wọ́ o. Ẹ̀rẹ̀dẹ̀ lájẹ́ ń jẹ́ ajé fara tẹ̀lé o. Ẹ̀rẹ̀dẹ̀ lájẹ́ ń jẹ́ ajé fara tẹ̀lé o. Ẹ̀rẹ̀dẹ̀ lájẹ́ ń jẹ́ ajé fara tẹ̀lé o. Ọtí ni o mẹ́jà tẹ mẹ́jà tí o ọtí lọ sí ẹjọ́ òbímọ ẹmúlẹ́mú àràjò òjò ìkúnlẹ̀ ló fún mọ̀ ẹ̀wé adáfún kékeré pàpó àfọ̀gbàgbà abẹ kékeré pàpó wèé tì lẹ́jọ́ mọ́ bá wọn rò ó ṣẹ́gun pàpó wèé tì lẹ́jọ́ mọ́ bá wọn rò ó ṣẹ́gun ọjà ṣẹ́gun ọ̀tá ń lọ Ọ̀yọ́ lọ. Ajé bá wa ṣẹ́gun. Ajé bá wa ṣẹ́gun ọ̀tá. Ajé bá wa ṣẹ́gun àlàáfíà tó fi wá gbogbo yìí lọ́wọ́ wa ni. Ọwọ́ aṣẹ́gun kó bí lọ. Déwà dé báyìí wà balẹ̀ dé fún wa. Obì kejì rẹ̀ tẹ́lẹ̀ kan máa wọlé èkejì tán ní gbogbo lẹ́yìn tó wá fi sọmọlẹ́wì tí ẹnìkan tó kó láti ìgbẹ́ni ni kọ́ máa jẹ́ wa báyìí. Ọwọ́ aṣẹ́gun òkèrè àti ọjà ni wọ́n ẹ̀sùn máa bù. Ọwọ́ aṣẹ́gun kóbi lọ ní dé fún wa báyìí. Ọ̀kan òǹkàn káfọ́ balẹ̀. Pàdé! Àbáyọ̀ nà mọ́ o. Ajé 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 o.
ìyá rẹ̀ ní alimada dúró bá ń sọ mo bí mi. Ajé ni mo pè ó, àbájẹ́ mú ni lára dá o, àtàláwọ̀ mo bá là ní o, ẹni tó kọ́ bí tí látà fi ṣọkọ̀ ojú, abẹ́wá ojọ́nà gbọ́wọ́ tó fi ṣàtọ̀nà òkun o, èmi ò mọ oyin mú ṣàfárá, wọn ò mọ ìrà mú ṣọ̀pẹ̀, oyè yá ajé mú ṣọ̀rọ̀ ò máa yẹ nìkan, ajẹ́gbẹ́nu bó bínú mú ṣọlá, ó gbẹ́nu èrùpẹ̀ ó fi bẹ̀ ṣọ̀rọ̀, abájọ́ dánwò nídìí àwọn òde ìbílẹ̀ o, abọ̀ fọwọ́ dánwò nídìí àwọn òde ìràdà, èmi ò mọ oyin mú ṣàfárá, wọn ò mọ ìrà mú ṣọ̀pẹ̀, oyè yá ajé mú ṣọ̀rọ̀ ò máa yẹ nìkan, èrùpẹ̀ odò. Ajé ni wọ́n bọ̀là ní tèmi, bí onífìgbòrò ní ìyàwó o, bí olórìṣà o, tó dàbí ẹ̀ o. Ajé ni wọ́n bọ̀là ní tèmi, ajé ni wọ́n bọ̀là ní tèmi, ajé ni wọ́n bọ̀là ní tèmi, bí olórìṣà o, tó dàbí ẹ̀ o. Ìjọba ara ni o, rógbó kan, àbàtà kan, 1,000 ni o. Agbára ìsáká, Lórí ẹ̀mí lọ lóbi. Doctor, Paula, your head. Ìwọ náà ti ní 1,000. Ẹjọ́ ní 1,000 mọ́ béèrè òkú. Ẹ bá dá
láàrin rẹ̀.